wọ́n ní orí agbe ajá fún agbe. Orí mi máa gbàbọ̀dé. Orí mi àpérè, orí mi àpésìn, gbé mi débi ire o. Orí làbàbọ̀ àbá fi òrìṣà sílẹ̀. Ìgbà tí orí ń gbé níbo lòrìṣà wà. Kọ́lọ́ má jẹ́ kó orí gbogbo wa tako wa. Orí wọn ò ní gbàbọ̀dé o. Orí wa jà fún wa o. Ori Rebirth ó lè ju orí gangan lọ. Ẹni tó ní orí náà ló tún orí ṣe. Nǹkan tó make sense ló wà nínú orí o. Táìtù yẹn lásán pẹ̀lú thriller tí mo rí kò ń ṣe tèrè. I trust God not to disappoint us. Muyiwa Ademola ó jẹ́ ẹni tí kì í bá wọn hèrà tí ò lẹ́yìn inú. Ògbóǹtarìgì ẹni tó ń kọ sinimá tó ní agbára ni. Anything tó bá ti wá látọ̀dọ̀ Muyiwa Ademola wọ́n ní town ni. Gbòógì nínú àwọn onísinimá. Muyiwa Ademola kò kí ń ṣe ẹni tó máa ń ṣe fíìmù tá a máa ṣàdánù. Ó dẹ̀ dá wa lójú pé bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣe yẹn wọ́n máa ṣe jù bẹ́ẹ̀ náà lálẹ́ yìí. I'm sure I will cry when I watch this movie. Báwo ni ibi ṣe fẹ́ dá lóko tó fẹ́ para lé? Ikú rẹ̀! Ẹ máa ní láti fún mi cogent reason tẹ́ fẹ́ ṣe. Késekése lẹ rí ẹ tí rí kàsàkàsà. You all need to see orí. Tàbí ṣùgbọ́n síbẹ̀ fíìmù. Kò sí fíìmù tó dùn tó fíìmù tí mo ti wò níyẹ̀ yìí 10/10. Tẹ bá wò tí ò bá dùn ẹ wá gbá mi létí. Ó máa gorí igbá ní on the 1st May. Ẹ make sure kẹ́ lọ wò. Tẹ bá túyáyá kẹ́ lọ wo orí ní gbogbo cinemas ẹ ṣé gan adúpẹ́ o. Ọ̀kan ṣé fún mi orí ẹ̀ ẹ tí ò bá sí wo mo sọ pé wọ́n. Ọ̀gá Muyiwa kùndùsì fún yín o. Kádàrá kò pa pọ̀ ní kí ló fi borí mo fẹ́ já àjàbọ̀ borí kí ló fi borí mo fọ́ bí àbàtà borí kí ló fi borí mo fà gbọ̀n borí kí ló fi borí mo fọ́ mi tútù borí mi o. Àpẹẹrẹ orí ọ̀nà máa tàkàrà sọ́lá. Orí mi gbè mí kí n lówó. Orí mi gbè mí kí n lọ́lá. Orí mi gbè mí kí n bímọ. Ìwọ náà tètè gbé ní kú forí ìṣá. Ẹni orí bá gbè ní rọ́nà gbégbá. Ẹni orí bá gbè ní lájẹ́. Ẹni orí bá gbè ní kọ́lé. Ẹni orí bá gbè ní ṣerere. Orí mi gbè mí. Ìpọ̀rí mi má padà lẹ́yìn mi o. Orí mi gbè mí. Mo fẹ́ já àjàbọ̀ borí. Orí mi gbè mí. Mo fomi tútù borí mi o. Orí mi gbè mí. Mo fàgbẹ́ borí o. Orí mi gbè mí. Mo fọbi àbàtà borí mi o. Orí mi gbè mí. Ilé ni mo gbọ́. Daṣẹ́dẹ̀gbẹ̀nu tí gbé ní ibi kàlòkàlò. Orí dákun má padà lẹ́yìn mi. Ìṣẹ̀dá dákun má padà lẹ́yìn mi. Orí ẹni là jí. Mo wà ní ìgbà tí wọ́n kọ́ ṣe orí àkọ́kọ́. Èmi ni mo play lead orí àkọ́kọ́. So mo expect anything less lélẹ̀ torí mo mọ̀ pé Muyiwa Ademola ògbóǹtarìgì ẹni tó ń kọ sinimá tó ní agbára ni. So nǹkan tí mo expect pé ó máa dájú tó kọ́kọ́ ṣe lọ. Ori Rebirth ẹ wò fíìmù tẹ máa nífẹ̀ẹ́ sí ni kọ́lọ́ má jẹ́ kórí gbogbo wa tako wa kórí wa máa gbà bọ̀dẹ̀ kórí wa kó sún wa débire ẹ má yẹ kí n sọ púpọ̀ jù lórí fíìmù orí yìí ẹ kúkú mọ̀ pé ẹ ti wò nígbà yẹn rí eléyìí tẹ fẹ́ wò sí ó tún yàtọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọmọ táyé bí láyé ń pọ̀n a tún ti speed up a ti upgrade tẹ bá wo orí ẹ máa mọ nǹkan tí mò ń sọ ṣé báyìí náà trust Muyiwa Ademola ẹ mọ̀ wípé gbogbo iṣẹ́ Muyiwa Ademola débẹ̀ confam ni ẹ lọ wo orí kẹwàá kí mi létà. Ẹni là jí pé orí ni mo pè orí wa jẹ́ mi o. Orí tó o bá bẹ níwọ̀n rán sáré wálé o. Orí tó o bá bẹ níwọ̀n oòrùn sáré wálé. Bùrẹ́ owó. Bùrẹ́ ọlá, bùrẹ́ ọmọ, bùrẹ́ àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ o. Mo dorí mi mú, torí mi má ṣe gbà bọ̀dẹ̀ ibi. Mo dorí mi mú. Èmi ò mọ bí ó fún wa gbẹ́gbẹ́ yan rí o. Ìbálẹ̀ yan tèmi, ibì kan náà láti gbé yan rí o. Ẹ wo orí mi kò
kó ṣàbà péré ni kórìí mi máa péré orí gbogbo èyí tẹ̀ ń wò mí orí yìí máa péré o ṣẹ́rí fíìmù yìí ìròyìn kò tá fojú bá ṣé mo gbà you all need to see this film no Muyiwa Ademola authentic iṣẹ́ lẹ ṣe ẹ wo mo gbóṣùbà fún yín everybody in the film Sola Sobowale Toyin ọmọ kékeré tó ṣe ni afẹ́ yẹn it's a beautiful film mind-boggling you need to go and see it you love it. Láyé orí mi ìwọ ni ìwọ la tètè gbẹ́ni kù foríta. Bí mo bá lọ́lá láyé orí mi ìwọ ni ìwọ la tètè gbẹ́ni kù foríta. Òrìṣà tí gbẹ́ni bí orí òsì láyé. Orí dífá fún ọya tó fi wọlé nílé rẹ̀. Ó dífá fún ọbàlùkọ̀ tó fi wọlé lẹ́rìn. Bí ò bá sí orí, Ṣàngó ibà sí wọlé ní kóòsó. Ó dífá fún mo dúpẹ́ tí ìsọmọ bíbí inú Olódùmarè. Orí mo dúpẹ́ orí àná, mo dúpẹ́ orí òní, dídùn ní tọ̀gẹ̀dẹ̀. Wọ́rọ́wọ́ ìrẹ́kọ́ máa bọ̀ wá sọ́dọ̀ mi o. Wọ́rọ́wọ́ ìrẹ́kọ́ máa bọ̀ wá sílé gbogbo wa. Gbogbo borí òye. Mọ̀rí Adámọ̀ tí mọ̀rí ẹni. Ìkọ̀rí mi mo pè ọ́. Mọ̀rí Adámọ̀ tí mọ̀rí ẹ̀. Ìkọ̀rí mi mo pè ọ́. Mo ní mo fẹ́ jà àjàbọ̀ mo fi kọrí. Mo borí mi kọrí mi má gbàgbọ́dẹ̀ ibi. Mo fọbi àbàtà mo fi kọrí. Mo borí mi kọrí mi má gbàgbọ́dẹ̀ ibi. Mo fọbi tútù kọrí. Orí àpẹẹrẹ fọwọ́ra lájà lámọ̀ rẹ. Kó o sọ pé orí ṣeun ọjọ́. Fọwọ́ra lájà lámọ̀ rẹ. Kó o sọ pé orí o ṣeun torí ibi tí wọ́n gbé lówó àkàrà orí mi kà mí mọ́ wọn ibi tí wọ́n gbé lọ́lá àkàrà orí mi kà mí mọ́ wọn ibi tí wọ́n ti ṣeun rere àkàrà orí mi kà mí mọ́ wọn ibi torí ti ń fúnni lájẹ́ àkàrà orí mi kà mí mọ́ wọn ibi orí ti ń fún wọn lọ́mọ rẹ ọmọ tó yanjú àkàrà. Orí mi kà mí mọ́ wọn àkàrà orí mi kà mí mọ́ wọn sọ pé àkàrà orí ẹ̀ kà mí mọ́ wọn sọ pé àkàrà orí mi kà mí mọ́ wọn. Orí látọwọ́ ta ni níwọ̀n ọdún tó dá tipẹ́ Rebirth orí tún lélẹ́ yìí Rebirth orí tún lélẹ́ yìí abẹ́rẹ́ orí ọlọ́mọ àtàkàrà sọ́la ọbẹ̀ látọwọ́ ọ̀ọ́ta ni ọmọ ẹ̀gbẹ́ malisha bí ọmọ gbogbo àkàrà ọmọ erin jogún ọlá ọmọ àbàtàbútú ọlọ́rọ̀ ni bàbá tó bí ọlọ́mọ ẹ̀gbẹ́ tí fọlájà tí fògùjà ọmọ wòmúwòmú lọ́rọ̀ ọ̀kẹ́ o. Olúmúyìwá ọmọ nàmọ̀nàmọ̀ lóhùn orò ọmọ bọ́rọ̀ mi ò pagi bọ́rọ̀ mi ò pọ̀pẹ́ bọ́ bá jẹ́ gbígbá gúdà lọ́rọ̀ mi lè gba ẹjọ́ máa bá lọ ewúrẹ́ ẹ̀gbá ọrọ̀ jọjàrí ẹ̀gbá ó ní ewékewé lẹ́rán jẹ́ kó tó sára. Mumi kíkan ọba mélòó ìníbẹ̀ lóde tẹ̀gbá lákè ọba márùn-ún ìníbẹ̀ lóde tẹ̀gbá lákè àgbùrá ọba ní ọ̀sìnlẹ̀ ọba ní olúbàrà ọba ní olówó òdúró ọba ní aláké tìlú Ẹ̀gbá kọ́ṣẹ́ bẹ lálàáfíà rọ̀bà ní í ṣe ọmọ àjọgbẹ̀rú májọgbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ ọgbọ́dọ̀ siniyàn ọmọ ẹlẹ́gùn mọ́nà mi lọ́rẹ́ ṣé bó nà mí lẹ́ẹ̀kan ó di lẹ́ẹ̀kínní Olúmúyìwá mo fẹ́ mòrò mo fẹ́ màgán mo fẹ́ mẹ́pa tẹ́lẹ̀ tí pani lábẹ́ aṣọ wọn ní kí n gúnyán lẹ́bẹ́ mo gúnyán lẹ́bẹ́ wọn ní irọ́ kankan mi ní jọjọ mo rọ kankan mi ní jọjọ kàkà kan fojú dáhùn mi pẹlẹbẹ jìnnà fi wọn ni ó di lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ Olúmúyìwá mo ní mo fẹ́ mòrò mo fẹ́ màgán mo fẹ́ mẹ́pa tẹ́lẹ̀ tí pani lábẹ́ aṣọ wọn ní gúnyán lẹ́bẹ́ mo gúnyán lẹ́bẹ́ wọn ní irọ́ kankan mi ní jọjọ mo rọ kankan mi ní jọjọ kàkà kan fojú dáhùn mi pẹlẹbẹ jìnnà fi wọn ni mo ní kí ló dé wọn láwọn egúngún lobìnrin lè ṣe àwọ̀ gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè mọ̀ bóbìnrin bá fojú korò ọ̀rọ̀ yóò gbé bóbìnrin bá fojú korò ọ̀rọ̀ yóò gbé
wọn ò mọ pórí ni àpẹẹrẹ orí ọlọmọ àtàkàrà sọlá orí dákun má padà lẹ́yìn mi orí dákun má padà lẹ́yìn mi orí dákun má padà lẹ́yìn gbogbo wa gbogbo bímọ láyé ohun tó o bá bí lọ́mọ tó o bá ti jí mọ́ fọwọ́ra lájà lọ́mọ wọn kó o sọ pé orí ṣe ń wọjọ́ èyí tó o fún mi orí dákun má ṣe gbà lọ́wọ́. orí Muyiwa fẹ́ pa wá Muyiwa fẹ́ pa wá. All I can say about Ori Rebirth is this is Ori season. We are in Ori season. You all need to see Ori. Tẹ́ bá wò tí ò bá dùn ẹ wá gbá mi létí. Orí mo ṣe sí o. Ẹ̀yin olólùfẹ́ mi nílé orúkọ mi ni Babatunde ọmọ Adérin Oyè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọmọ yín rè wà èní bá ṣe wà líbí ṣé la ní ká wá bá ọ̀gá wa èèyàn wa ọmọ yín Muyiwa Ademola àwọn la ní ká wá bá wọn ṣe àjọyọ̀ lórí iṣẹ́ tí wọ́n pò pọ̀ tí wọ́n gbé lọ sinimá báyìí inú mi dùn láti wà líbí o. Àwọn tó máa ń kàròyìn máa ń ní ó ka sísọ àbòkọ sísọ ṣé rí nígbà tí mo rí ìyọ̀npé ní advert fíìmù yìí orí mi wú inú mi dùn gbogbo ayọ̀ mi kún mo wá ń wò pé nígbà tó bá jẹ́ wípé tíṣà láṣìwò tó ń jẹ́ kí gbogbo ara èèyàn máa ṣe báyìí tí múfì ẹ̀bà wá dé ńkọ́ kí ló máa wá ṣẹlẹ̀ ṣé kì í ṣe pé gbogbo orí máa bẹ́ báyìí inú mi dùn gidigidi gan so bá ṣe wà báyìí èmi mọ̀ pé iṣẹ́ tá a wá wò yìí iṣẹ́ gidi ni mo mọ̀ pé iṣẹ́ tá a wá wò yìí iṣẹ́ tá a máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni tá a máa délé tá a máa ròyìn fẹ̀bí tá a máa ròyìn fàrá gbogbo bá ṣe wà líbí nínú mi ń dùn o gbogbo bí mo ṣe ń rí gbogbo dédé náà gbogbo àwọn ọ̀gá wa tó ń wọlé lọ́tún lọ́sì tí gbogbo ẹ̀ ń lọ tí gbogbo ẹ̀ ń dùn ẹ̀yin èèyàn wa ẹ wò bẹ́ẹ̀ mi ṣe wà inú mi tẹ̀ lè dúró ká wọlé ká lọ wo sinimá yìí bí mo ṣe wà líbí mi lè dúró rárá ọ̀gá Muyiwa kùndùsì fún yín o. ọmọ tó fún mi orí má ṣe gbà lọ́wọ́ mi ajé tó fún mi orí má ṣe gbà lọ́wọ́ mi ìràwọ̀ tó fún mi o sọ pé kórí dákun má ṣe gbà á lọ́wọ́ rẹ o borí ìrẹ àpẹrẹ borí ìrẹ àpẹsìn borí ìrẹ àpẹyẹ borí ìrẹ àjíṣòun rẹ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  àpẹrẹ oríṣẹ bí wọn mọ̀ ń pè é hùn ìpọ̀nrí oríṣẹ bí wọn mọ̀ ń pè é hùn orí mi tètè wá gbùrè owó gbùrè ọlá gbùrè ọmọ gbùrè àìtètè níkú tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀ tó o bá ń gbọ́ gbégbégbé máma jẹ́ kó gbẹ́kún kalẹ̀ sẹ́nu ọ̀nà rẹ ṣáà máa fọwọ́ra lájà lámọ̀ rẹ kó o sọ pé orí ṣeun orí ṣeun orí ṣeun mo wáyé rè orí ṣeun mo wáyé rè orí ṣeun mo ráyé wá mo sì rí gbà rẹ ní ìgbà rẹ mi ò ní sọnù ayédákun má gborí sọnù lọ́wọ́ mi ibi tí mo bá ti ń lọ́wọ́ àkàrà orí mi kà mí mọ́ wọn ibi wọ́n ti ń lọ́lá àkàrà orí mi kà mí mọ́ wọn ibi wọ́n ti ń ṣeun rere àkàrà orí mi kà mí mọ́ wọn ibi wọ́n ti ń lọ́lá lọ́wọ́ àkàrà orí mi kà mí mọ́ wọn àkàrà orí mi kà mí mọ́ wọn àkàrà orí mi kà mí mọ́ wọn àpẹẹrẹ orí ọlọ́mọ àtàkà sọ́la ògùn ló lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo ǹjẹ́ orí gbèmí kí n lọ́wọ́ orí gbèmí kí n bímọ kí n ṣòwò kí n sì tiẹ̀ jèrè kí n bọ́dẹ̀ pàdé kájí ó bá mi ná ọmọ ó bá mi mu owó tí ò pẹ́ mo ní kó padà lẹ́yìn mi Olúmúyìwá èmi ò mọ bí olórí gbẹ̀yàn rí o ìbárè yan tèmi èmi ò mọ bí àfùwà gbẹ́gbẹ̀yàn rí o ìbárè yan tèmi ibì kan náà láti gbẹ̀yàn rí o kádàrá ò papọ̀ ní ibì kan náà láti gbẹ̀yàn rí o ìpín ò orí nìkan ní ìtàlá àsànbárò òkun orí ní ìtàlá àsànbárò ọ̀sà gbogbo dẹ́ jẹ́ láyé lọ́wọ́ orí ni ọjọ́ àkó
fúnlẹ̀ yàn á yàn pín kò sẹ́ni tó mọ bí tóun yàn pín òun rè adániwálé ayé dákun má padà dákun má padà lẹ́yìn gbogbo yín ẹ sọ pé ibi tí wọ́n ti ń lówó àkàrà orí mi kà mí mọ́ wọn ibi wọ́n ti ń lọ́lá àkàrà orí mi kà mí mọ́ wọn ibi wọ́n ti ń ṣe òrèrè àkàrà orí mi kà mí mọ́ wọn kà mí fọ́lá kà mí mọ́wọ́ kà mí má tètè níkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ ò ní fọdún eléyìí dágbére fáyé Olúmúyìwá gbọgbọrọ lọ́wọ́ yọ jorí lọ ó yọjọ tá rẹ lọ gbọgbọrọ lọ́wọ́ yọ jorí lọ ó yọjọ tá rẹ lọ gbọgbọrọ lọ́wọ́ yọ jorí lọ ó yọjọ tá rẹ lọ àpamọ́wọ́ owó lórí oríire bẹ́ẹ̀ àtàjẹrí ọjà olókùn àwọn bẹ́ẹ̀ gbẹ́nu lé ó fàjẹ kọrí ajé òkúkúlùsọ onísọ̀rọ̀ bòjì ajé tí nàmánà yé anagbalagba parakiri ajé má fẹ́ gbowó rẹ̀ nà yín ajé dákun má ṣe nà mí tèmi òkìkí ọlá ló sọ bẹ́ẹ̀ wọn kúkú yọ̀ wọ́ wí. orí tí mo mú wáyé o àyànmọ́ mi tí mo yàn màá lówó màá bímọ màá ṣiṣẹ́ mi láṣẹ là o. orí tí mo mú wáyé o àyànmọ́ mi tí mo yàn màá lówó màá bímọ màá ṣiṣẹ́ mi láṣẹ là o. màá ṣiṣẹ́ tẹ́lẹ̀ dárò mi o. orí mi gbé mi o bá mi ṣàjọlá ẹlẹ́dá mi gbé mi o bá mi ṣàjọlá ká má jẹ tàràkà láyé o ká má jẹ mọ́ ẹ̀ o ká má jẹ mọ̀ṣí láyé mo wá o tètè dá mi lóhùn orí mi gbé mi o bá mi ṣàjọlá ẹlẹ́dá mi gbé mi o bá mi ṣàjọlá ká má jẹ tàràkà láyé o ká má jẹ mọ́ ẹ̀ àmì àṣẹ ká má jẹ mọ̀ṣí láyé mo wá o tètè dá mi lóhùn orí àtijọ́ tàkà pọ̀ láti kékeré àtijọ́ sọ̀rọ̀ nígbà tàbíjọ́ wà léwe àtijọ́ dàgbà pọ̀ láti kékeré àtijọ́ dàgbà nígbà tàbíjọ́ wà léwe orí àgbè ní gbèrèrè gbàgbé ẹ̀dá alábàárò orílẹ̀ lẹ́jọ́. Toyin àbúrò mi Toyin ọ̀rẹ́kẹ̀lá pretty baby mo kì í Toyin tomato àǹtí mi ṣọlá mi ṣọ̀bọ̀ wálé ọ̀rẹ́kẹ̀lá pretty mama orekele kori ẹlẹgẹ ọdà òsìgbò ṣọlá mi ṣọ̀bọ̀ wálé ẹ bá mi tọ́jú àtúntì orí àṣàm bàbá àtúntì orí àṣàm bàbá o. A kí gbogbo ojú tó ń wò wá orí la bá débi o orí látọwọ́ Muyiwa authentic ọmọ Ademola ṣẹ́rí iṣẹ́ yìí orí Muyiwa ti kọ́kọ́ ṣe ní bí ọdún kọkànlélógún ìyẹn 2004 ó tún wá wò ó tùsùsù pé ìtàn yìí kò ń ṣètàn tó yẹ kó lọ bẹ́ẹ̀ ó tún wá gbé wá ó tún pa ó wá ẹ̀ṣẹ̀ wá gbé wá kalẹ̀ tí gbogbo àgbáláyé máa ṣẹ̀ṣẹ̀ wá rí wò báyìí jákèjádò orísun àgbáláyé gbogbo wọn ni wọ́n máa pè é Ori Rebirth Muyiwa torí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ó dùn mọ́ mi nú mo fọwọ́ sọ̀yà pé iṣẹ́ Ori Rebirth ó máa rìn gan
torí nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú ẹlẹ́dàá àyàn kádàrá àyànmọ́ kò ń ṣe ohun tí a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú nítorí ìtumọ̀ orí tí Muyiwa yà yìí kò ń ṣe orí takọ̀gbé ká ọrùn orí àyànmọ́ orí kádàrá òun ni orí nílẹ̀ káàró òjìrè tọ́ba ní ọní orí labọ àbá fòrìṣà sílẹ̀ orí àyànmọ́ kádàrá fún ọjọ́ kìíní oṣù karùn-ún ìyẹn 1st of May ẹ̀túyàyà kẹwàá bá wa wo Ori Rebirth fíìmù tuntun látọwọ́ ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Muyiwa Ademola authentic ẹ wo ìràwọ̀ òṣèré ó sùn nínú làfẹ́ kà ṣé Muyiwa fún ẹni ṣọ́dúnladé ni o ṣé mi gan lára ẹni ṣé Sola Sobowale ni ṣé Toyin Abraham ni o àlọ́ bẹ́ẹ̀ Fẹ́mi Adébáyọ̀ iṣẹ́ tẹ máa wò tẹ máa kan sára sí Muyiwa ni ẹ máa wá kiri tẹ́ ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bó dẹ̀ ṣe máa rí nìyẹn. láwo bá ti jí o ó gbàdá ju bàbá ifá. bí babaláwo bá ti jí o ó gbàdá ju bàbá ifá. ọlọ́pẹ̀lẹ̀ bá ti já ju balọ̀wọ̀ pẹ̀lẹ́ ọ̀láyé. ìka ayé fẹlẹ jíjíbójíbó torí mi mú o kó lè ṣe tèmi láyé. orí ṣòdùgbà ìgbé dákun máa jẹ ìgbéyà yìí. orí ìgbé mi o orí ṣẹjọ náà ẹlẹ́dàá mi gbé mi o bámi ṣẹjọ náà. Mama jẹ́ tàràkà láyé o, mama jẹ́ mọ̀ya. Àmì àṣẹ, mama jẹ́ mọ̀ṣì. Ayé mọ̀ wá o, tètè dá mi lóko. Orí dàtú bí dé. Ó dàtú bí dé. Orí dàtú bí dé. Ó dàtú bí dé. Orí má dàtú bí ọ. Orí má dàtú bí o. Orí ti dàtú bí. Muyiwa Ademola ó tún torí ṣe orí yẹn ti gbé ẹ láyé orí yẹn mú sọ fún orí tí bá ẹ ṣe torí orí yẹn gà tún bí òbí orí bẹ́ẹ̀ ṣọlá mi ṣọwọ́ alẹ́ ọ̀rẹ́ kẹrẹ́kẹrẹ́kẹrẹ́kẹrẹ́ Toyin Abraham kò sóri ìjà tí bá ní ìdílé ìlórí. Bàbá òṣogbo tí ń kọ́ lè dìde, tí ìbànújẹ́ kò rí ẹ̀mí mi. Ọlọ́run ló pè mí wá sáàgó ayọ̀. Olúwa ṣeun tó bẹ̀rẹ̀ síṣẹ́ mi. Bàbá òṣogbo tí ń kọ́ lè dìde, tí ìbànújẹ́ kò rí ẹ̀mí mi. Orí mi ló pè mí wọ́n sáàgó ayọ̀ yìí. Olúwa ṣeun tó bẹ̀rẹ̀ síṣẹ́ mi. Ní gbogbo ní Olúwa, ní Olúwa, ní ọba àdìgbẹ́kù. Ní Olúwa, ní Olúwa, ní ọba àdìgbẹ́kù. Now let's go. Ó ti ń rọ lọ́rọ̀ jù, òbèlè tó máa rọ. Ó ti ń rọ lọ́rọ̀ jù, òbèlè tó máa rọ. Orí dàtú bí ìbá bọ̀bọ̀ ó jẹ́ lọ fún wa máa sọ́dọ̀lá kí n ló la níbi tí wà ní. Lẹ́lẹ́ lórí àríyá eré olóyìnbá. Tó o máa tú mi sílẹ̀, sílẹ̀ tí wọ́n kọjú máa pariwo.
Ìwà Muyiwa Ademola authentic. Orí ti máa ṣe, orí ẹ ti dà tún. Ṣọlá mi ṣọ̀fọ̀ wá ń lérò lókè lẹ́wà o. Bí mo ti ń bá, tí mo ń kọrin lọ. Bí mo ti ń jẹ́ bọ́rẹ́bọ́, tí mo ń pèrè yìí. Ayébáwọ̀ ojú wa wájú, ó ti láwọn dáadáa ní. Ìyẹn máa ń sọ fún gbogbo bébí gbogbo ọmọ ẹ̀rọ. Abẹ́lẹ́wọ̀ sí ti mọ́. Abẹ̀rẹ̀ ń bọ̀ wá lórí gbogbo adájọ́. Abẹ̀rẹ̀ ń bọ̀ wá lórí gbogbo adájọ́. Ìgbà ẹ̀dá sí ìwé ẹ̀dá bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá òwe. Àrùnmú tí yóò yá bẹ̀rẹ̀ máa tẹ̀ sí ilé. Àìfẹ́lẹ́ tó dé dé, àlùjọ tó dé dé. Bóyá wá kájọ tó ìlú olóyìnbó bọ̀. Àpàtẹ́sọ̀ ò lè ráyè ṣé ló máa tó. Àlùjọ kan nínú ìlú ní ẹ̀mọ́dá. Àrùnmú tí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ wá kájọ tó. Ìrònú kókó àpàtẹ́sọ̀ máa rẹ̀ ló bà wá. Bẹ̀rẹ̀ ó yá bẹ̀rẹ̀ wá kájọ tó. Bẹ̀rẹ̀ ó yá bẹ̀rẹ̀ wá kájọ tó. Tó bá rí ṣe má ṣe pé bàbí ẹ̀ lọ́bẹ̀rẹ̀. Òde ti rí ọlá tún lè ṣàlàyé bẹ́ẹ̀. Bí kò sóró lóbi gbogbo ń bọ̀ gbódọ̀lá. Ìtòsọ́lá lónìí sẹ́kọ́lá bọ̀ ló bá dọ̀lá. Ọ̀rọ̀ àgọ́ má mọ̀ bẹ̀rù máa ọ̀pọ̀ mọ́ bọ̀. Ìgbà ẹ̀dá sí ìwé ẹ̀dá bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá òye. Ìgbà ẹ̀ ń bọ̀ sí ìwé ń bọ̀ ẹ má fòyà mọ́. Ìfẹ́lẹ́ tó ti dé, àlùjọ tó ti dé. Bóyá wá kájọ ọjọ́ ìlú lóyún bọ̀bọ̀. Àpàtẹ́sọ̀ ò lè ráyè sílùú bàdàn. Àlùjọ kan nínú ìlú bí ẹ gbọ́dọ̀. Àrùnmú tí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ wá kájọ ọjọ́. Ìrònú kókó àpàtẹ́sọ̀ máa ń ló fà wá. Bẹ̀rẹ̀ ó yá bẹ̀rẹ̀ wá kájọ ọjọ́. Bẹ̀rẹ̀ ó yá bẹ̀rẹ̀. Inú mi dùn láti rí i pé bí mo ṣe rò pé ó máa rí bí mo ṣe fẹ́ kó dáa tó bó ṣe dáa nìyẹn àwọn èèyàn a kàn máa wo bí ìṣẹ́jú mélòó àwọn èèyàn á pàtẹ́wọ́ a máa wo bí ìṣẹ́jú mélòó àwọn èèyàn á pàtẹ́wọ́ torí nǹkan tá à ń rí ó ń mú orí gbogbo wa wú ó ń múnú wa dùn then nínú gbogbo nǹkan láyè kí wọ́n máa ṣe dáadáa tí wọ́n bá jẹ́ èèyàn rere àwọn èèyàn wọ́n ní kàkà kí onínúure kó olóore jù sí kòtò mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ so irú èèyàn tẹ́gbọ̀n jẹ́ nìyẹn ó dẹ̀ hàn lálẹ́ inú everybody dùn inú gbogbo èèyàn dùn pé gbogbo èèyàn fẹ́ kẹ́gbọ́n ṣoríire wọ́n dẹ̀ ti ṣoríire nínú fíìmù orí wọn tó jáde yìí sìn. a ti wo àṣẹ̀ṣẹ̀ kúrò ń bẹ̀ ni ó dùn ó lárinrin sinimá orí tó ti ṣe 22 years ago wọ́n ṣe ti wá tún ṣe míì wọ́n wá rebrand ó wá jẹ́ tuntun ṣe ni wípé everybody ṣì dúró it is past 1 everybody ṣì dúró wọ́n dẹ̀ ṣì ń dúró the after party so mo fẹ́ fi àsìkò yìí sọ big congratulations to Muyiwa Ademola Authentic the producer of Ori the movie and Ori Rebirth. Kí ni káwọn olólùfẹ́ yín máa retí lọ́wọ́ yín lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kọ́ tí mo máa retí pọ̀ o number 1 sinimá tiwa náà ń bọ̀ ó kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ number 2 talk show me Out of a Mother ìyẹn náà ó máa jáde gbogbo ẹ̀ ó wà ní pipeline ni àti àwọn oríṣiríṣi empowerment program náà tá à ń ṣe láti support àwọn youth Nigeria kò ń ṣe t'Ọ̀ṣun state nìkan. olólùfẹ́ mi ẹ máa wo Kilarigbo TV o is the best place to be ibi tí ẹ máa wà tí ẹ máa gbádùn ibi tí ẹ máa wà tí gbogbo ẹ máa yé yín ni keep watching and don't change that dial. wọ́n bá ti fẹ́ràn ẹ̀ ìwọ bí sábì bí sábì tó òfin ọmọ sílẹ̀ kò wọ́n kọ́ máa gbé wọn. ìwọ kan sọ fún wọn pé tèmi tó mi lẹ́rù o tèmi tó mi lẹ́rù o tèmi tó mi lẹ́rù ẹ̀dàkùn ẹ̀dàbọ̀ ẹ má fi kún. ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn bíbí.
lọ́kàn fúkẹ́fúkẹ́. Ọlọ́run kan gbé mi lọ́kàn jẹ́ mẹ́jọ. Ọlọ́run kan gbé mi lọ́kàn. Ọlọ́run kan já mi lọ́kàn jẹ́. Ó gbé mi lọ́kàn gidi gan. Ọlọ́run bá mi jẹ́ tèmi. Tẹ́yìn láyé pẹ́ láyé jìnnà. Ayọ̀ rẹ̀ tí ilẹ̀ ti dé. Toyin Abraham láyé pẹ́ láyé jìnnà. Kìkì ayé tó wá bá ẹ̀ dúpẹ́. Ọpẹ́ ńlá. Ọlọ́run bá mi ṣe tèmi. Charity, láyé bẹ́ẹ̀ láyé jùlọ. Ayọ̀ rẹ̀ tí ilẹ̀ ti dé. Kìkì, láyé bẹ́ẹ̀ láyé jùlọ. Ṣùgbọ́n ayé tún wá bá wà dúpẹ́. Ọpẹ́ ńlá. Láyé bẹ́ẹ̀ láyé jùlọ. Ayọ̀ rẹ̀ tí ilẹ̀ ti dé. Láyé bẹ́ẹ̀ láyé jùlọ. Òní dáná. Ayé wà bá ẹ̀ dúpẹ́. Mama akiteke gbe mọ. Àríjẹ àwọn àròjẹ àjẹyó. Mama akiteke gbe mọ. Àríjẹ àwọn àròjẹ àjẹyó. Toyin Abraham. Alayọ̀ kéde. Igi. Alayọ̀ kéde. Màṣẹ ìbò. Alayọ̀ kéde. Alayọ̀ kéde. Ọ̀tá láti Canada. Dáńtú. Orí. Kìkì ẹni tó bá rí tó bá máa rojú kókó. Orí. Ó yá borin ayé fẹ́lẹ́. Kò fi túra ká. Oníkòkò orin ayé fẹ́lẹ́ sẹ́. Kò fi túra ká. Ó jẹ́ kí ìlú mi kó yí ẹ̀ lọ́gùn padà ògo. Orin ayé fẹ́lẹ́. Olùkọ́ yìí lọ́la. Orin ayé fẹ́lẹ́. Toyin lọ́dẹ, orin ayé ọ̀tá. Orin ayé bẹ̀rẹ̀ dùn ládùúgbò. Orin ayé bẹ̀rẹ̀ òdòdó. Ọ̀tá sọ mi bá máa rí. Àjọ máa jọ lọ. Ọ̀tá sọ mi bá máa rí. Àjọ máa jọ lọ. Sọ mi bá máa rí sẹ́. Àjọ máa jọ lọ. Everybody. Bẹ̀rẹ̀ kojú. Ọlọ́run bàbá lọ́lá, èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ariwo sókè. Ọlọ́run bàbá jíde, èmi máa rọwọ́ iṣẹ́ rẹ̀. Ọlọ́run 1930, tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe ìyanu tó ga. Èmi sáyà kí bèbè sọlọ́run ló dé. Èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run bàbá jíde. Èmi máa rọwọ́ iṣẹ́ rẹ̀. Ọlọ́run 1930. Jẹ́jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe ìyanu tó ga. Èmi sáyẹ́ ní bèbè sọ́lọ́run jẹ́.
ṣe. Másán ìbò, onítẹ̀mí màdé o. Másán ìbò, àwọn tẹ̀mí tílé máa. Ìsàlẹ̀ ti sú. Gbogbo pé ayé fẹ́ léde. Ìsàlẹ̀ ti sú mi sẹ́. Gbogbo àti gbọ́ pé ayé fẹ́ léde. Olúwo òkè lọ sí ibi gíga. Òkè lọ sí ibi gíga. Olúwàjọ́ wà ó, Akẹ́mi sókè. Akẹ́kọ̀ọ́ sọ pé ìsàlẹ̀ ti. 10/10. As a matter of fact, actually me was surprised because mo ti mọ bọ̀dá mi wá ti pẹ́, you understand? Bọ̀dá mi wá is a powerful writer. So this movie kò sí fíìmù tó dùn tó fíìmù tí mo ti wò níyẹ̀ yìí 10/10 very sweet. Reaction àwọn èèyàn bó ṣe ń bọ̀ ta náà máa fún yín ní àpèjúwe nǹkan tó rí lè ṣẹlẹ̀. Mo fọwọ́ ẹ̀ sọ̀yà cinematic gbogbo èèyàn máa fẹ́ràn ni. Kí lẹ ní fún dáàdì wa Muyiwa Ademola lálẹ́ yìí? Kò sí nǹkan tí mo ní fún wọn náà ju pé wọ́n á jèrè níbẹ̀ lágbára Ọlọ́run torí èèyàn oníṣẹ́rú iṣẹ́ ilé yìí kó má jèrè èrè tó pọ̀ máa wà ń bẹ̀ láṣẹ Ọlọ́run. Àwọn olólùfẹ́ ìtẹ̀lẹ̀ kí ni kó tún máa retí látọwọ́ yín? Bugawo,
Òṣètò òdòjú gbàdúrà tì mí. Ó mà ṣètò òdòjú gbàdúrà tì mí o. Òṣètò òdòjú gbàdúrà tì mí. Torí pé ìwọ ló ní kí n mọ̀ dáwé. Ìwọ ló ní kí n mọ̀ dá. Mo ti rí bò. Òṣètò òdòjú gbàdúrà tì mí. À ń sọ bàbá tí mo ti gbẹ́ lọ́wọ́ tí mo ń kọrin lọ. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.